أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Adá ọpẹ́ tí ó pọ̀ fún Ọlọ́run, àkí Ọlọ́run ọba tí kíkí gbogbo gbáyé, atọrọ ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ fún olólùfẹ́ rẹ̀ tó jùlọ Ànábì Muhammad, atọrọ ọlá kí ó bá gbogbo àwọn ànábì Ọlọ́run, àlàáfíà kó bá gbogbo àwọn ẹni rere tí wọ́n ti lọ, kó bá wọn gbé, oríire orí ajẹ́njẹ́ tán kó bá àwọn òbí wa, kó bá àwọn àfáà wa, ọlá Ọlọ́run àti àlàáfíà rẹ̀ kó kárí gbogbo ojú tí ń wò mí, etí tí ń gbọ́ mi nínú ọkùnrin obìnrin mùsùlùmí. Ìpè assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akíyèrà wa kú oríire pé Ọlọ́run tó ní kí jímọ̀ tèmi ó ṣojú ẹ̀mí wa, Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀lọpọ̀ jímọ̀ láyé, ọba tó ní kó ṣojú wa jẹ́ àṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú Islam, imani, ihsan, ká máa ṣe wọ́n nú àlàáfíà, ìfàyàbalẹ̀ àti aziki, ọlá ìjọkan ṣoṣo Ọlọ́run. Èyí tí a tún mú wá ní jímọ̀ tèmi láti fi rán ara wa létí Ọlọ́run kó wúlò fẹ́mi tí mo fẹ́ sọ lákọ̀ọ́kọ́ àti ẹ̀yin tẹ́ fẹ́ gbọ́. Òun ni ẹ̀kọ́ òjíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam tí a wà nínú oṣù tí wọ́n bí. Oṣù tí a wà yìí ẹnu kò sí pé ni wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam, bẹ́ẹ̀ ni ó tiẹ̀ kò sí ìjọ tí wọ́n bí Ànábì táwọn kan pé ìjọ kejìlá ni, ìjọ kẹjọ ni, kò ní ìtumọ̀, differences yẹn ò ní ìtumọ̀. Ẹnu pàdé síbi pé oṣù yìí náà ni wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam. Oṣù kan yìí náà ni Ànábì ṣe hijira tó wọ ìlú Madina sallallahu alaihi wasallam. Nígbà tó dé Madina ó sọ̀kalẹ̀ sí agbègbè kan tí wọ́n ń pè ní Kuba. Ó lò bí ọjọ́ mẹ́rin ńbẹ̀. Nínú oṣù kan tá a wà yìí náà tá ń bára wa sọ̀rọ̀ yìí náà l'Ànábì fi mọ́ṣáláṣí Kuba lọ́lẹ̀. Mọ́ṣáláṣí tá Ànábì ní mi bá yan náfìlà rákà méjì ńbẹ̀, ó ṣe déédéé ẹni tó ṣe umura. Allahu akbar. Nínú oṣù kan yìí náà ni Ànábì fi mọ́ṣáláṣí ní lọ́lẹ̀. Bó fẹ́ wẹ́ pé àwọn ará Kuba àwọn já àwọn àrọ́mọdọ́mọ wọn àwọn ìtàn táwọn bá lẹ́nu àwọn bàbá àwọn ní pé Ànábì lò kọjá ọjọ́ mẹ́rin ní Kuba, kí ó lò bí ìjọ bí 18 days ní Kuba. Àmọ́ ìtọ́ fẹsẹ̀ rinlẹ̀ jù tó dẹ̀ gbajúmọ̀ jù ní pé bí ìjọ mẹ́rin péré náà l'Ànábì lò ń bẹ̀ tó fi wá wọnú ìgboro Madina. Kuba náà ara Madina ni òun náà wà. Nígbà tá Ànábì wá wọ inú ìgboro Madina, gbogbo àwọn àgbààgbà àti gbogbo àwọn bọ̀rọ̀kìnní Madina tí wọ́n tẹ́wọ́ gbà nínú àwọn Ansar, gbogbo wọn ń du bí ó ṣe dé sílé àwọn. Rànkúnmí tá Ànábì gùn kálukú ń lọ fọwọ́ fa ìjánu rànkúnmí, wọ́n fẹ́ direct ẹ̀ wá sí ọ̀dẹ̀dẹ̀ wọn torí agboolé tí ń bẹ ní Madina ń jẹ́ bí 9 gẹ́gẹ́ bí Imam Bayhaqi ṣe sọ́nù Dalailun Nubuwah. Ó ní bí 9 làwọn agboolé ni wọ́n lọ́ba, wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ yan ọba nígbà tá Ànábì sallallahu alaihi wasallam dé Madina ni agboolé tó wá tóbi ń jẹ́ bí 9 tí ń bẹ ní Madina tó gbajúmọ̀ nígbà náà. Kálukú ń du kó ṣàjẹ́ agboolé àwọn, kó ṣàjẹ́ ọ̀dọ̀ àwọn l'Ànábì ó dé sí. Ànábì ní da'uha, ẹ fi rànkúnmí mi lẹ̀, da'uha ẹ fi ilẹ̀, fa innaha ma'mura, wọ́n ti pa á láṣẹ. Allahu akbar. Ibi tá Ànábì ó dé sí, ibi tá Ànábì ó gbé, ó tún sí ní àṣẹ àtọ̀dọ̀ Ọlọ́run ọba tí ń direct rànkúnmí tí ó gbé Ànábì lọ́bẹ̀ sallallahu alaihi wasallam. Ìyẹn lóríire tábù Ayyub al-Ansari ṣe. Ó sì oríire kan ò tẹ́nìkan ò bá dọ́gba níbi oríire tó ṣe ń jọ́ náà, tó fi wá jẹ́ sí pé ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ní rànkúnmí tọ́lọ́run ọba pa láṣẹ, ọ̀dọ̀dẹ̀ rẹ̀ ìtòsí rẹ̀ ní rànkúnmí ọ̀hún lọ́lọ́ sọ̀kalẹ̀ sí. Rànkúnmí ọ̀hún sọ̀kalẹ̀ Ànábì ní ibi wọ́n fẹ́ ká kọ́ mọ́ṣáláṣí sí ni, wọ́n dẹ̀ pilẹ̀ mọ́ṣáláṣí ọ̀hún lẹ́ẹ̀kan náà. Gbogbo ń tà ń sọ yìí ń jẹ́ ní oṣù tí a wà yìí, oṣù yìí ṣe pàtàkì ni ó fi yẹ ká máa rán ara wa létí òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀. Oṣù yìí náà l'Ànábì lọ bọ́lọ̀. Kété tí rànkúnmí tó sọ̀kalẹ̀ sí iwájú ilé Abu Ayyub tá Ànábì ní ibi láfi lọ́lẹ̀ gẹ́gẹ́ bí mọ́ṣáláṣí, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kọ́ mọ́ṣáláṣí Madina, haramu Madina, tó yẹ pé ìran kan tá a bá kí ń bẹ̀ ó lóore ju ìran tá a bá kí ní ẹgbẹgbẹ̀rún ààyè lérí ilẹ̀ ayé lọ. Tọ́ inú oṣù yìí náà ni wọ́n tún fi mọ́ṣáláṣí nì náà lọ́lẹ̀. Kódà àwọn mímọ̀ kan ní inú oṣù yìí ni àkọ́kọ́ Irhasatun Nubuwah tí Míkáílù kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní máa wá yọjú sí Ànábì kó tó di pé Jibrilu wá, tí yìí ń ṣẹlẹ̀ bí ọdún 3 kó tó di pé Ànábì wá bẹ̀rẹ̀ sí ní máa receive revelation. ń pé yóò bẹ̀rẹ̀ sí ní máa rí màláìka náà wọ́n nínú oṣù yìí ni, torí ó dọmọ 40 ọdún ni wá yìí bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀. Ẹni abáwá bí nínú oṣù Rabiul Awwal, ìgbà tí ó bá pọ́ ọmọ 40 ọdún oṣù wo ní ọ̀jẹ̀, ìbò oṣù Rabiul Awwal náà ní ọ̀jẹ̀, so oṣù náà ni ọ̀pọ̀lọpọ̀ onítàn sọ pé ó bẹ̀rẹ̀ sí ní máa rí
màláìka ìyẹn oṣù tá a wà yìí sallallahu alayhi wa sallam. ẹ̀kọ́ Abu Ayyub àti ìbágbé rẹ̀ pẹ̀lú anabi la fẹ́ falà sí. nígbà tí ràkúnmí lọ fàyà sọlẹ̀ tó ṣẹ́tù síwájú ilé Abu Ayyub kété ìyẹn Banu Najjar, Daru Bani Najjar, agboolé wọn ó kọ́ tán pa agboolé wọn ní Daru Bani Najjar, bàbá wọn ní jẹ́ Malik ibn Najjar. So wọ́n fi ń pe gbogbo agboolé wọn ní pé agboolé Daru Bani Najjar. inú wọn dùn, ara wọn yá pé àwa nílé tó kángun sí ibi tí ràkúnmí anabi sọ̀kalẹ̀ sí. ó yá anabi ọ̀dọ̀ wa ni ọmọ bọ̀ wá. wọ́n ṣoríire látara àbágbé pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ agbọ́rọ̀ látẹnu Abu Ayyub fún rẹ̀ al-Ansari. Abu Ayyub òun gẹ́gẹ́ fún rẹ̀ pìtàn fara ayé bó ní bá gbé wọn àtànàbì ṣe rí ní àwọn àkókò tá ànàbì lò nílé wọn. àwọn òkìtàn kan bíi Waqidi nínú magazi rẹ̀ ó sọ pé tá ànàbì lò nílé Abu Ayyub ní gbogbo píríọ̀dù tí wọ́n fi ń kọ́ mọ́ṣáláṣí lọ́wọ́ tí wọ́n ti fi foundation lọ́lẹ̀ immediately wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́. ní gbogbo píríọ̀dù yẹn ilé Abu Ayyub al-Ansari lànàbì wà wọ́n ló lo around oṣù bíi méje. according to Waqidi ó lo oṣù méje ń bẹ sallallahu alayhi wa sallam. Muhammad ibn Ishaq òpìtàn Islam tó gbajúmọ̀ akẹgbẹ́ àwọn ọmọ Malik ni kìí ṣàfà kékeré kìí ṣàfà díẹ̀ kìí ṣàfà tòsí nínú àwọn tó kọ́ tètè dọkumẹ́ntì síra nabawiya ìtàn nabi àti magazi rẹ̀ àwọn ogun tó jà ní Muhammad ibn Ishaq wà. òun ló pa ìtàn àbágbé anabi pẹ̀lú Abu Ayyub al-Ansari. ìtàn kan òun náà ń bẹ lọ́dọ̀ ọmọ Muslim ń bẹ lọ́dọ̀ ọmọ Bayhaqi nínú Dalailu Nubuwa. ìtàn tí ó gbajúmọ̀ ni. wọ́n Abu Ayyub ní lamma nazala alayya Rasulullahi sallallahu alayhi wa sallam fi baytin nazala fi suful. ìgbà tá anabi tí ó sọ̀kalẹ̀ sí ilé mi nígbà tó dé láti Makkah pé ó dé sọ́dọ̀ mi tí mo gbà á láyè. nazala fi sufuli, ilé olókè ni Abu Ayyub al-Ansari gbé. ilé olókè nílé rẹ̀ ní Madina. ìsàlẹ̀ wa là anabi sọ̀kalẹ̀ sí. wa ana wa Ummu Ayyuba fil ulwi, èmi àti Ummu Ayyub yẹn ìyàwó mi òkè là ń gbé. òkè àwa wà ní òkè anabi ń lọ sísàlẹ̀. fakultu lahu, òun wá sọ fún anabi pé bi abi wa ummi, mo fi bàbá mi bẹ̀ ọ́ mo fi ìyá mi bẹ̀ ọ́ ya Rasulallah, ìwọ òjíṣẹ́ Ọlọ́run. inni akra'u wa u'dhimu an akuna fawqaka wa takuna tahti. mo kórìíra mo dẹ̀ ká kún nǹkan tó tóbi pé kó wá jẹ́ pé ìsàlẹ̀ ni wa anabi ó máa gbé kémi ó máa wá sùn òkè. ó tì mí lójú o, ó tóbi lójú mi, kò tẹ́ mi lọ́rùn. ìfẹ́ bẹ́ẹ̀ mi àti ìyàwó mi wà lókè àmọ́ ṣe sáàní ìwà ànábì ọwà nsàlẹ̀. kò dùn mọ́ mi bẹ́ẹ̀ àmọ́ lọ àmọ́ bọ̀ lórí ilé ìwà ànábì ọwà nsàlẹ̀. àpọ́nlé àti bàbàrà ànábì kò jẹ́ kí ó tẹ̀ òun lọ́rùn bẹ́ẹ̀. àpọ́nlé nìyẹn, bàbàrà nìyẹn fún ànábì sallallahu alayhi wa sallam. fa adhhir anta, ìwọ máa bọ̀ wá lókè. fa kun fil ulwi, kó wà ní òkèlè wa nanzilu nahnu wa nakunu fi sufli. èmi àti ìyàwó mi ó bọ́lẹ̀ àmọ́ lọ sí ìsàlẹ̀. faqala, anabi ni ya Aba Ayyub, ìwọ Abu Ayyub, ana inna arfaqa bina wa biman yaghshana an akuna fi sufulil bayt. inti ọ̀rọ̀ èmi lọ́rùn tó sì rọ gbogbo àwọn tí ó máa wá mi wá tó ráwọn èèyàn wá anabi wá lọ́tún lósì máa kó ṣe dé Madina ni àwọn èèyàn wá gba Islam láwọn aráàlú Madina tí wọn ò tí ṣe bí àwọn pẹ̀lú anabi Makkah táwọn ṣẹ̀ṣẹ̀ ń ra anabi for the first time. àni wọ́n wá bá anabi, wọ́n wá kí káàbọ̀. lẹ́yìn àwọn tán wá kí káàbọ̀, àwọn tán wá gba Islam, àwọn èèyàn tán wá béèrè ìdájọ́ ẹ̀sìn. èrò ń pọ̀ lọ́dẹ̀dẹ̀ Abu Ayyub al-Ansari. anabi wa ń sọ pé ń tọrọ èmi rẹ lọ́rùn àti gbogbo àwọn tán wá mi wá ní kí n wà ń sàlẹ̀. tí n bá wà lókè wọ́n máa tẹ̀yìn kọjá láti sàlẹ̀ gòkè ni. wọ́n bá ń tẹ̀yìn kọjá láti sàlẹ̀ àti ìyàwó rẹ̀ ẹ̀ ní privacy. so máa kó ìnira bá yín sallallahu alayhi wa sallam. alábàágbére lànàbì tí ó fẹ́ kó ìnira bá ẹni tí ń bá gbé. ní a bá dé sọ́dọ̀ yẹn tó gbọ́ lálejò àbọ̀ ṣàánú rẹ̀, wọ́n fara ní ẹni tó bá ṣàánú rẹ̀ kọ́ta kọ́ńbẹ̀ nìyẹn o. àyè fara ní èèyàn torí ń pọ́ fẹ́ ràn ọ́ lọ́wọ́ fẹ́ ṣàánú rẹ̀ dédé tágbára rẹ̀ bá kánú ràn lọ́wọ́. iná ní gbé tó bá rí i pé yóò ní lára kódà bí ọba lè sọ, ó yẹ kí wò ó lè bá a ronú kó wọn kíní yóò ní tẹ̀ ní lọ́rùn, kò ní lè sọ fún mi ni. mọ́ fọ́ọ̀sì ẹni tó gbà ọ́ lálejò abẹ́ni tó fẹ́ ṣèrànlọ́wọ́ fún ọ láti ṣẹ̀ṣẹ̀ wá fẹnu ara ẹ̀ sọ tí ó kórìíra tó ń dánwò kó nítorí kò ti sọ̀rọ̀ ajẹ́síkọ́ tẹ́ ẹ lọ́rùn nù. nígbà tá Abu Ayyub fún rẹ̀ tún wá ń sọ fún ànábì pé rárá ó tẹ́ mi lọ́rùn káwọn èèyàn máa tẹ̀mí àtìyàwó mi kán máa kọjá lára wa gùnkè kó má sí privacy ó tẹ́ mi lọ́rùn kó ṣàjẹ́ fókè wa ànábì wa ẹni òkè ní ọ̀yẹ́ iṣẹ́ ní ilẹ̀ ó tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀ ẹ wò fẹ́ ẹ wo àpọ́nlé ẹ wo bàbàrà. Abu Ayyub al-Ansari radiyallahu ta'ala anhu tí ń ṣe fún ànábì ní rárá ń tọrọ ọ̀rùn jù
fẹ́mi àtàwọn tán wá mi wá náà ní kí n wà ní ìsàlẹ̀ àyífara ní ẹni tí yẹn bá ń bá gbé. Anabi sallallahu alayhi wa sallam ó ní ma zala Jibrilu yusini biljar. Jibril tó bá wá bá mi ma zala yusini biljar ń ṣà ń tẹnu mọ́ ọ̀rọ̀ alábàgbé, emphasis yẹn ti pọ̀ jù. Gbogbo ìgbà ní tẹnu mọ́ alábàgbé rẹ̀ dọ́wọ́ rẹ̀, alábàgbé rẹ̀ dọ́wọ́ rẹ̀. Sọ fáwọn ọjọ́ rẹ̀ pé kí wọ́n mójútó alábàgbé. Ìyẹn ni pé ìṣirò ń bẹ lérí bó ní ìhà tí wà àtàwọn ará àdúgbò rẹ̀ àtàwọn tẹ́ ẹjọ́ ń gbélé, ìhàwó lẹ́kọ́ síra yín, ìṣirò ń bẹ lérí ẹ̀. Tí ó bá sì ṣirò lérí ẹ̀ ní Jibrilu ní máa wá tẹnu mọ́ fún Ànábì. Ànábì ní Jibrilu ń tẹnu mọ́rọ̀ alábàgbé fún mi ọ̀pọ̀ jù. Hatta dhanantu annahu sayuwarrithuhu. Kódà ó padà dórèrè kan tí ń padà ń rò pé ṣé Jibrilu padà ní wáńjọ́ kan tí ó sọ fún mi pé ṣé orogún tá ní ẹ máa pín tó kú bá kú, iye tẹ́ máa pín fara àdúgbò ń bẹ ní. Tẹ́ mọ̀ ipá pín fọ́mọ, a sì fún ìyàwó, a sì fún ọkọ tó bá jẹ́ ìyàwó ló kú, a sì fún àwọn òbí tó bá yẹ sí pé òkú tó kú ló bí láyé nínú ogún. Ó ti láwọn èèyàn tí ogún kàn nínú Islam, kọ̀ọ̀kan ará àdúgbò, kọ̀ọ̀kan alábàgbé. Ànábì ní ó padà ń dòrè kan tí ń padà ń rò pé ṣé Jibrilu ibi tọ́rọ̀ ń lọ tí emphasis yìí ń pọ̀, àtẹnumọ́ yìí ń pọ̀, ṣé Jibrilu ò ní padà dé tí ó sọ yìí pé iye tá a mọ̀ fún ará àdúgbò nínú ogún òkú tó bá kú ni. Ará àdúgbò ẹni tó bá ń bá gbé ṣe pàtàkì nínú Islam. Tá bá ń rí ìnira látara rẹ̀, ìyàn ní rí ìyọnu Ọlọ́run. Ànábì ní Ànábì sallallahu alayhi wa sallam ó ní lan yu'mina ahadukum hadisi náà sámi tá Ànábì sallallahu alayhi wa sallam sọ tí fi ń sọ pàtàkì kíyàn máa ṣàlá àpọ́nlé ará àdúgbò rẹ̀, alábàgbé rẹ̀, kó mọ́ bàbá rẹ̀, kì í ṣe nǹkan kékeré nínú Islam. Hadisi pọ̀ lérí ẹ̀. Kódà nínú aya al-Qur'an Ọlọ́run bọba àlekè ọlá ń sọ pé walijari lizil kurba, ará àdúgbò tó bá súnmọ́ tó tún jẹ́ relative, tó bá fẹ́ náwó, tó bá fẹ́ ṣètọrẹ, ará àdúgbò tó jẹ́ relative rẹ̀ tó tún family mọ́ tí ẹ di méjì lọ́dọ̀ rẹ̀. Ìjára àdúgbò odindi ìwọ ni, odindi ẹ̀tọ́ ni. Bó bá ṣe sàárà, ẹgbẹ́ sàárà ẹ̀ ní kọjá ọ̀dọ̀ ará àdúgbò kó máa lọ sí jìnnà, kó máa lọ ṣàánú jìnnà ẹni ebi ń pa ń bẹ ládùúgbò rẹ̀. Kó máa lọ donate owó ní non-profit organization kan pé mo ilé ọmọ òrukàn mo fẹ́ iye báyìí ilé ará àdúgbò rẹ̀ ń kọ́ oníbọ́lọ̀ ti tó. Tó bá ṣe fóbi tán, tó bá ṣe fún wálìdéènì, tó ṣe fáwọn òbí rẹ̀ méjèèjì tán tó tọ́jú wọn, kó wá ṣe fún mọ̀lẹ́bí rẹ̀. Lẹ́yìn mọ̀lẹ́bí, ará àdúgbò ló kàn. Kó bá má jẹ́ mùsùlùmí, kó bá má jẹ́ mùsùlùmí, ará àdúgbò tó bá relate mọ́ òun là kọ́kọ́. Wàlìjárì júnúbì, ará àdúgbò tí èèwà ṣe fámìlì rẹ̀ tí ò tán mọ́ ọ, tóun náà ń gbé ládùúgbò yín. Ọmọ Haúsá kan ní ọ̀rẹ́ ń ti lé sí iwájú ọ̀dọ̀ rẹ̀, ẹ̀ ń gbé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, mọ́mọ́ yókè bí ọmọ pa wọn mọ́. Kódà tá a bá tún fojú material wò, ó help ara rẹ̀. Ká yọ tí pé ládàá mbẹ́mbẹ́, oríire mbẹ́mbẹ́, Ọlọ́run ó ṣèṣirò ẹ lérí rẹ̀ tó bá dijọ́ àlùkìyámà. Oríire kò kankan ò sí mbẹ̀ fún ọ láyé. Kó ọmọ rí dùnnú, kó ọmọ aráyọ̀, káwọn ọmọ tiẹ̀ mọ́ gbádùn, kárọ̀ ọmọ ni àwọn ọmọ ará àdúgbò. Ẹ̀yin dọ́ta burú ọba ṣe ọgbọ́n tí mo wọ̀ ọ̀ràn náà nù. Nípe nígbà tó oré kú dé ìwọ náà lọ ń dá jẹ, ó fún àwọn jẹ mbẹ̀. Táburú bá dé, tẹ́rí ibú bá dé, wọn ò ní bọ́ pín mbẹ̀, wọ́n ní ọmọ dá nǹkan rẹ̀ ṣe ni. Tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ sí ọ nínú ilé rẹ̀ àbí tó sí nílé tó yẹ kán dìde sọ̀rọ̀ rẹ̀ nígbà tó bá ti wúlò ládùúgbò, wọ́n mọ̀ wọ̀ ọ̀ràn náà ní pé lágbájá tí ó kọjá tí kì í kíyàn, tí ó mọ̀ yàn kí. Lágbájá tí mọ́ àbí kọ́ máa tan àwọn máa tan rédíò, tan tẹlifíṣàn, tán máa ń yín pin yẹn tí gbogbo àdúgbò mọ̀ mí jìnjìn tó mọ̀ fi ariwo ní àwọn èèyàn lára. Gbogbo ẹni bá ní ará àdúgbò rẹ̀ lára kì í ṣe mùsùlùmí rere o, kì í ṣe ọmọlẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam rere. Ànábì ní ìbágbé rẹ̀ pẹ̀lú Abu Ayyub al-Ansari. Hadisi tí mo fẹ́ rántí lẹ́ẹ̀kan, man kana yu'minu billahi wal yawmil akhir, ẹni bá gbọ́ Ọlọ́run bá gbọ́ tó sì gbàjọ́ kan ìgbọ́ ó ní falyukrim jarahu, kó máa pọ́n ará àdúgbò rẹ̀ lé, kó máa bàbá rẹ̀. Nínú hadisi Abu Ayyub nígbà tí ń pìtàn bóun àti Ànábì sallallahu alayhi wa sallam ṣe jọ ṣe nígbà tí Ànábì ń gbélé òun, ó ní ẹ̀kọ́ mi tá a tún fẹ́ kọ́ mbẹ́ ni. Ó ní fa idha radda alayna fadlatan, Ànábì sallallahu alayhi wa sallam gbogbo ìgbà náà oúnjẹ máa pọ̀. Àwọn Abu Ayyub àti Umu Ayyub fún rẹ̀ máa dáná fún Ànábì, wọ́n ti mọ oúnjẹ tá Ànábì máa jẹ. Hadisi yìí gùn jù báyìí lọ, àbá tẹnumọ́ ti Umu Ayyub náà ká mẹ́nu lé tòun náà nígbà táwọn èèyàn bíi pé oúnjẹ wo la Ànábì láìkì, bó ló ṣe ṣe nígbà tí ń gbélé yín. Àmọ́ ẹja focus lérí ti Abu Ayyub nítorí limited time tí a ní. Wọ́n á ní oríṣiríṣi oúnjẹ làwọn èèyàn máa gbé wá gẹ́gẹ́ bí àlejò abiyì,
èèyàn pàtàkì ànábì Ọlọ́run tó ṣẹ̀ṣẹ̀ wọnú ìlú àwọn èèyàn ń dá oúnjẹ jọ nínú tàn Wákìdí nínú màgáàzì rẹ̀ ó ní gbà míì kò ní sí alẹ́ kan kí bí oúnjẹ ọ̀tọ̀ọ̀tọ̀ bíi 3 àbí 4 kó má pàdé níwájú ilé Abu Ayyub táwọn èèyàn kó wá fún ànábì sallallahu alayhi wa sallam yatanawabun àwọn èèyàn ń gbà síra wọn kí sẹ́yìn lẹ́gbẹ́ ti àárọ̀ yìí lọ àwọn ògbé talẹ́ lọ àwọn ògbé oríṣiríṣi kálukú ń kó wá bẹ́ẹ̀ ànábì ó wá jẹ́ adánìkànjẹ ẹ̀kọ́ mi ìtúnú kọjá dánìkànjẹ ṣe bẹ́ẹ̀ nìkan ló gbà sílé tán fi lé ta lọ rẹ̀ tán fi lé bò láṣìírí tán fi lé ṣàánú rẹ̀ kọ̀ wá já dánìkànjẹ kó jẹ gbogbo ẹ̀ tán àbí kó máa tọ́jú oúnjẹ kan anabi sallallahu alayhi wa sallam ó bá jẹ tán tó bá jẹ kù yóò fi ránṣẹ́ sí Abu Ayyub àti Ummu Ayyub tí wọ́n gbà sílé pé ẹ̀yin náà jẹ fa idha radda alayna fadlatan tó bá ti fi oúnjẹ ránṣẹ́ sí wa yìí tó bá jẹ kù tayammamtu ana wa Ummu Ayyuba mawdi'a yadihi èmi àti Ummu Ayyub a máa wáran kan a máa ṣe a máa lépa a sì máa tájẹ́tì àwọn bo ní ọwọ́ ànábì gangan jẹ kù a máa wo orí pa ọwọ́ níbi oúnjẹ yẹn kó dà pé ó bu ibi ó dà pé ó bu ibi tó bá bu yẹn gangan la fẹ́ fọwọ́ kàn nabtagi bidhalika albaraka àfin wà albarka ke ọwọ́ ànábì ni ọ̀gangan ibi tó fọwọ́ kàn bí oúnjẹ yẹn kì í ṣe ibi tí ò tí ì fọwọ́ kàn ibi tó fọwọ́ kàn gangan la fẹ́ fọwọ́ kàn olóhùn àtìyàwó wọn máa du pé àwọn máa du mọ́ra àwọn lọ́wọ́ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ńbẹ̀ náà ni pé ìyẹn jẹ́ aládàáni kan jẹ tán oore tọ́lọ́run bá ṣe fún ọ jẹ́ káwọn èèyàn máa rápẹ̀rẹ̀ rẹ̀ lára àwọn tán bá ń bọ̀ gbé jí wọ́n máa rápẹ̀rẹ̀ rẹ̀ lára àwọn tí wọ́n bá ń tẹ̀lé ọ ìwọ ń dán gbogbo àwọn ọmọọṣẹ́ rẹ̀ wọ́n rún pa àwọn òní lárí gbogbo opportunity tó ń rí tiẹ̀ nìkan náà ni òun tọ́jú ẹ̀ fáwọn ọmọ rẹ̀ ọmọ fi ránṣẹ́ sára àdúgbò ọmọ ará àdúgbò rẹ̀ kan tí kò rí kan ṣe kan agbára rẹ̀ sì ká kó fi sẹ́nu kọ́ṣẹ́ agbára rẹ̀ ká kó bá wá admission ní yunifásitì kan tí ń dààmú máa ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn máa bí wọ́n kódà bí wọ́n bá lè wá bá ọwọ́ máa lọ gbé káwọn mọ́ ní pé kí ló need kí ni bùkátà rẹ̀ ó ti parí secondary school yìí tí ì rí ọkọ máa ṣe nǹkan kan kí ló need gangan ṣé ṣe pé mo láǹfààní àti ràn án lọ́wọ́ mọ kódà bó tiẹ̀ lè ràn án lọ́wọ́ ìmọ̀ràn lásán ìmọ̀ràn fún rẹ̀ náà ó dín dín ìrànwọ́ ni jí wọ́n máa lé èèyàn rí ládùúgbò ní ló fi máa já ambassador ànábì sallallahu alayhi wa sallam rere ní gbogbo ibi tó bá wà ìbágbé ànábì pẹ̀lú Abu Ayyub al-Ansari òun ni à ń sọ Abu Ayyub al-Ansari ó tún tẹnumọ́ ó ti tẹ̀síwájú nù àlàyé àti ìtàn bóun àtànábì ṣe jọ gbé ó ní hatta ba'athna ilayhi laylatan bi'asha'ihi ó di lóru kan ńlá wá gbé oúnjẹ lọ fún ànábì sallallahu alayhi wa sallam oúnjẹ alẹ́ àṣàwò oúnjẹ alẹ́ nígbà mi máa jẹ oúnjẹ ọ̀sán torí láti ìgbà tá a bá ti kírun àyílà ìrun zúrì tán oúnjẹ tíyẹn bá jẹ ńgbà àwọn lárúbá máa pè ní àṣà àwọn àdè máa pè gbogbo píríọ̀dù yẹn náà tí ilé ó fi ṣú tí ilé ó fi mọ́ díjọ́ kejì wọn máa pè ní àṣìyù tí ilẹ̀ bá ti mọ́ tó tí àlùfájàrí yọ títí tí yóò fi dàsíkò zúrì yẹn a máa pè ní bukratu àṣìyù ni gbogbo tí ẹ bá jẹ ní ọwọ́ ọ̀sán oúnjẹ méjì làwọn máa jẹ ńgbà náà kò tí ì di aláǹjẹ oúnjẹ mẹ́ta ó ní tá a bá ti wá gbé oúnjẹ lọ fúnjọ́ kan lágbé la fún oúnjẹ ránṣẹ́ sí pé ńgbà tábù Ummu Ayyub dáná tán àwa gbé oúnjẹ ẹja pé lóúnjẹ alẹ́ àbí ká sì pé lóúnjẹ ọ̀sán qad ja'alna lahu fihi basalan àwa fa àlùbọ́sà sí àwọ̀ ọmọ nípa ànábì kì í jẹ àwa fi àlùbọ́sà sí faraddahu rasulullahi sallallahu alayhi wa sallam la nabi bá dá padà falam ara ladayhi fihi liyadihi fihi atharan ànábì wọ́n dá oúnjẹ yẹn padà kí nípa ànábì reject ẹ pé ẹ gbóúnjẹ yìí lọ fún wọn kí wọ́n dé nígbà tí wọ́n gbóúnjẹ yẹn wá padà sókè wá fáwọn qala falam ara liyadihi fihi atharan mi ò rápẹrẹ ọwọ́ ń bẹ yín rí àpẹrẹ nípa ànábì jẹ nínú oúnjẹ yìí ń bẹ àpẹrẹ ọwọ́ rẹ̀ táwa máa dúró de ìpè ní tọ́ba jẹ kù níbi ọwọ́ rẹ̀ làwọ̀ jẹ àràpẹrẹ ọwọ́ ń bẹ tó fojú hàn pa ànábì ọ̀jẹ̀ ń ju kọ̀kọ̀ fọwọ́ kan oúnjẹ yìí rárá qala faji'tuhu fazi'an ńlò ń bá ṣalápá ń tètè sáré lọ bá ànábì faqultu ya Rasulallah òun ní ojúṣe ọlọ́run bí abi anta wa ummi mo fi bàbá mi bẹ̀ ọ́ mo fi yá mi bẹ̀ ọ́ radata asha'aka ó sì wá dóúnjẹ tá a fi ránṣẹ́ sí ọ ó sì dá padà báwọn walam ara fihi mawdi'a yadika rápẹrẹ ń pọ̀ fọwọ́ kan oúnjẹ yìí rárá sí ò sí àbáṣe ọ ni ara àyà rẹ̀ ń já kíkí láṣẹlẹ̀ faqala ànábì ní inni wajadtu fihi riha hadhihi shajara mo rí òórùn igi yìí ń bẹ igi tá ànábì ń tọ́ka sí ní àlùbọ́sà wa ana rajulun unaja èmi sì jẹ́ nìkan tí wọ́n máa bá sọ̀rọ̀ nínú ẹgbàá wa mi wa ana rajulun yunajini al-malak èmi jẹ́ nìkan tí màláìka máa wá bá sọ̀rọ̀ fa amma antum fakuluhu ẹ̀yin lè jẹ́ ntí so ẹgbàá wa mi dìtẹ̀ lè pa màláìka kórìíra òórùn àlùbọ́sà
ṣé gbogbo màláìkà ni àwọn mímọ̀ náà Jibrilu nìkan ni kì í ṣe gbogbo màláìkà ló kórìíra òórùn àlùbọ́sà bí ìgbà pé bí hadithi ajá tó bá wọlé náà ni pé Jibrilu kò láìkì ibi ajá bá wà màláìkà Jibrilu alayhi salamu tí máa mú wáyé wá kò láìkì ibi ajá bá wà wọ́n ní kì í ṣe gbogbo màláìkà lápapọ̀ wọ́n ní fa antum fakulu ẹ̀yin lè jẹ́ ntí àmì mi nígbà tí mo máa fẹnu ẹnu tí mo fi bá màláìkà sọ̀rọ̀ yìí màláìkà Jibrilu kórìíra kó gbọ́ òórùn àlùbọ́sà lẹ́nu mi ẹ̀kọ́ tá a tún fẹ́ mú nínú jùzíyà yìí nínú ọ̀gángan yìí ni pé nígbà tá ànábì ò nífẹ̀ẹ́ oúnjẹ yẹn kò bínú kọ̀ máa láálí oúnjẹ torí explicitly Ummu Ayub nínú hadith mi ó sọ pé ma aba nabiyyu sallallahu alayhi wa sallam ta'aman qat ànábì ò bu oúnjẹ kan rí kó máa láálí oúnjẹ pé lẹ́nu gbogbo àwọn ṣe bá gbé o àti ìwà rẹ̀ táwọn rí gbogbo oúnjẹ táwọn èèyàn bá gbé ní tẹ́ bá ti gbé wá síwájú náà ni máa jẹ ní tẹ́ bá ti gbé sí wa kì í sí ọ̀dà oúnjẹ nínú tí Ummu Ayub sọ ń pa ànábì sallallahu alayhi wa sallam ànábì sọ pé ní tí mo fẹ́ jẹ ni kí ẹni tí ọ̀ka kankan kan ní tẹ́ bá ti gbé sí wájú sí ìtọ́wọ́ available náà ni yóò máa jẹ lọ tí ó bá wá ń jẹ ma bá nàbí sallallahu alayhi wa sallam ta'aman qat kọ̀ láì fi oúnjẹ kan rí kọ́ máa wá bú pé irú oúnjẹ rádaràda wo ni oúnjẹ òfò wo ni ẹ̀rí bó ti tẹ́lẹ̀ nu ẹ̀rí inishtahahu akalahu tó bá láìkì ẹ̀ tó bá nífẹ̀ẹ́ sí yóò jẹ wa illam yashtahihi tarakahu tí ó bá sì nífẹ̀ẹ́ rẹ̀ tí òun jẹ yóò fi ilẹ̀ ẹ̀kọ́ mi tó kọ́ tèmi náà kọ́ mbẹ̀ ni pé a kì í bú oúnjẹ o ọlọ́mọ fi ebi dán wa wò ọlọ́mọ fara ni wá níjọ́ tẹ́bi bá pààyàn níjọ́ tíyẹn bá wá oúnjẹ tí ó bá rí tí ó dẹ̀ kọ̀ọ̀kan pé anything ẹ bá jẹ́ ẹ̀ta mọ́ rẹ́dí àti jẹ́ fùfú jẹ́ ẹni mọ́ rẹ́dí àti jẹ́ tọ́tù wá tí ò tú wá rí níjọ́ ònìyàn mọ rírì oúnjẹ tán gbé sí ọ̀hún wájú tó mọ láálí tó mọ bú nígbà yẹn mílẹ̀ ṣe sẹ̀mó fún àmàlà ló yẹ kẹ́ ẹ̀ ṣe fún mi ó yẹ kó o dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yẹn láálí oúnjẹ yẹn bú oúnjẹ tó bá wọn jẹ tó bá láìkì ẹ̀ mọ́ jẹ àmọ́ kọ́ wá sọ̀rọ̀ tí ò dáa sóúnjẹ kọ́ ọmọ láìfi oúnjẹ òun bú ọba tó ṣe é nì kì í ṣe ẹni tó kù kí ẹnìkan ló ṣiṣẹ́ ń bẹ̀ ọba kan ló prósẹ́sì Ọlọ́run sọ́nù Al-Qur'an ní falyandhuril insanu ila ta'amihi kọ́mọ ènìyàn kíyèsí oúnjẹ tí ń jẹ anna sababinal ma'a sabban àwa láàárọ̀ òjò oúnjẹ tó gbé síwájú kó tó dé mature stage tó dé tó fi ṣe é jẹ yẹn rántí ibi tí ìtàn oúnjẹ yẹn ti ń bọ̀ wá anna sababinal ma'a sabban Ọlọ́run ní àwa láàárọ̀ òjò látòkè àrọ̀ sọ̀bàn anikọ́mọ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́mọ jòjò tí ó tún ba nǹkan oko jẹ́ fún mà àti rọ̀jò lásán fún rẹ̀ ó ti tó lódìndí orí tágbára àrí ọ̀ká ìwọ tó fẹ́ jẹun ó lè dá òjò pàṣẹ fún pé kọ́mọ ọ̀rọ̀ fún mà shaqaqnal arda shaqqan lẹ́yìn tá a ṣiṣẹ́ yẹn tán a ṣẹ̀ṣẹ̀ tí wàá aṣọ díndín iṣẹ́ míì tóun náà tó níṣẹ́ láyé tiẹ̀ shaqaqnal arda shaqqan a pàṣẹ fún ilẹ̀ pé ó yá lanu kó o máa gbé gbogbo òjò tí sánmọ̀ bá ń rọ̀ máa gbé mi òun náà ti tó níṣẹ́ àwa bá ṣẹ́ débẹ̀ káwá dáadọ́ mi nìyẹn pé yòókù dẹ́ wàá kù sọ́wọ́ yín o. thumma shaqqaqna al-arda shaqqan ó ní fa ambatna minha habban a ṣẹ̀ṣẹ̀ wá ní kí àwọn irúgbìn oníkóró kan máa jáde ńbẹ̀ wá ìnábàn igi ẹnabu tí ń produce èso ẹnabu tẹ́ ẹ̀ máa fi ṣe juice ẹni ládùbá máa fi ṣe juice náà fi sọ tí ń gbà náà níjọ́ tí wọ́n mutí ẹni àwa lápàṣẹ kọ́ máa wù jáde ńbẹ̀ wàkọ́dùbàn àwọn èso kan bẹ bí igi ni wọ́n máa rí bí àwọn iṣu bí àwọn rèké bí àwọn rógò àwọn pé bí iṣu bí ànàmọ́ tí máa wù lọ́fà odòrú àwọn èso bẹ́ẹ̀ àwa la pàṣẹ kó máa jáde ọlọ́kan ọ̀jọ̀kan ni wọ́n wazaytunan wa nakhlan wa hada'iqa gulba wa fakihatan wa àtúnika àwọn èso tí ó máa jẹ́ bí fruit bí àwọn apple bí àwọn ọsàn káwọn náà máa jáde mata'an lakum àfi ń tọ́jú yín ni wa li'an'amikum àfi ń tọ́jú gbogbo àwọn dábà tẹ́ ń kó káàkiri bíi màálù bíi ewúrẹ́ tẹ́ ń sìn gbogbo àwọn dábà tẹ́ ń sìn àwa náà là ń tọ́jú wọn ẹ̀kan lẹ́yìn lẹ́ ń sìn wọn ni àwa là ń sìn wọn àwa là ń sìn ẹ̀yin náà là ń tọ́jú ẹ̀yin náà ṣé kò wá tó gbogbo process tó ń jẹ́ gbà wá ní kótó adi kí wọ́n gbé kaná wọn wá sè é ọwọ́ adéwájú rẹ ní ìrẹsì ọwọ́ ńlá lé ẹ ọwọ́ ń bú kí ló ń jẹ ṣe fún ọ tí ọba wọn jẹ pàátì kọ wá ìmí ìlànà anabi sallallahu alayhi wa sallam nù ìmọ̀nà anabi sallallahu alayhi wa sallam èyí náà ti tó lẹ́kọ̀ọ́ láti mú jáde láti bí ìtàn gbèsè ayé anabi sallallahu alayhi wa sallam àti ìbálòpọ̀ rẹ̀ ìbágbé rẹ̀ pẹ̀lú Abu Ayyub al-Ansari ọlọ́run àlékún gẹ̀ bá wa ṣe fún anabi sallallahu alayhi wa sallam albarka anabi jó mú wa dàrú jó mú àwọn ọmọ wa dàrú àwọn aya wa dàrú jáṣọ pọ̀lọpọ̀ jimá láyé ẹ má gbàgbé pé nínú jimá ẹ jáṣà sàlátù tó pọ̀ fún òjíṣẹ́ ńlá nàbì kí á tètè lọ jimá káka suratul káfí káwẹ́wẹ́ jimá ọlọ́mọṣà ṣe látẹ̀wọ́gbà
subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.